nítorí fóònù tí wọ́n lọ jí wọ́n lu akẹ́kọ̀ọ́ fásitì pa. Nítorí fóònù lásán àwọn jàǹdùkú kan ti lu akẹ́kọ̀ọ́ onípele tó wà níparí ìyẹn tó ń pè ní fanayá ní fásitì Ifẹ̀ pa báyìí wọ́n ló jí fóònù tí kì í ṣe tiẹ̀. Aláròyé gbọ́ pé ní ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn Awo Hall ni wọ́n ti fẹ̀sùn kan akẹ́kọ̀ọ́ náà pé ó jí fóònù lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí láti ibẹ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí lù ú lálùbami. Bí ilẹ̀ ọjọ́ Tuesday tún ṣe mọ́ ni wọ́n gbé e lọ síbòmíì níbi tí wọ́n tún ti lù ú títí dọ̀sán. Nígbà tí wọ́n rí i pé ẹ̀mí ti fẹ́ bọ́ lára ẹ̀ ni wọ́n sáré gbé e lọ sílé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn ti iléèwé gíga náà ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital Ilé Ifẹ̀, ṣùgbọ́n ọmọkùnrin yìí kò tí ì gba ìtọ́jú kankan tó fi jáde láyé. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro fásitì ọ̀hún Abíọ́dún Ọlárẹ̀wájú sọ pé ìbànújẹ́ níṣẹ̀lẹ̀ náà jẹ́ fún ọ̀gá iléèwé náà Ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Simeon Bámirẹ́. Ó ní àwọn aláṣẹ iléèwé ọ̀hún ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti wádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nítorí gbígbìmọ̀pọ̀ ṣekú pa ẹnikẹ́ni tako òfin iléèwé ọ̀hún. Ọlárẹ̀wájú sọ síwájú sí i pé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà tó àwọn agbófinró létí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí kíákíá. Ó ní àwọn aláṣẹ bá àwọn mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ náà kẹ́dùn ikú ọmọ wọn. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ Fọláhàn Ọláyíwọlá bu ẹnu àtẹ́ lu ìwà táwọn jàǹdùkú náà hù. Ó ní àwọn ń dúró de èsì ìwádìí àwọn ọlọ́pàá. Ọláyíwọlá fi kún ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà làwọn ọlọ́pàá gbọ́dọ̀ fi páńpẹ́ òfin mú kí wọ́n sì káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó mú wọn wàrú ọwọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.